tested and confirmed àmọ́ lọ́wọ́n bá confirm jùlọ egbòogi tá a lè fi wo nǹkan àìsàn méjì tó lágbára èyíkéyìí nínú hepatitis especially hepatitis B a lè fi egbòogi wo diabetics ìtọ̀ ṣúgà bá mi gẹ́ẹ̀tì èpo igi àgàn ó bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù dídì bá mi gẹ́ẹ̀tì ẹ̀ bá mi gẹ́ẹ̀tì igi akọgùn bá mi gẹ́ẹ̀tì ẹ̀ bá mi gẹ́ẹ̀tì abèrè gún nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó sọ́ di powder kó ṣe lẹ́búlẹ́bú dà síbì kan farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára visa account àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0932981364 account number fáwọn ọmọ aláìní 0932981364 GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kọlù wa àbí ẹ fẹ́ WhatsApp wa ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos Bismillahi ta'ala egbògi ń ṣiṣẹ́ fún diabetics bẹ́ẹ̀ ni adè láwọn powder ẹ̀ tá a ti ṣe sílẹ̀ táwọn yẹn tún ń ṣiṣẹ́ fún both natural and spiritual lórí hepatitis àbí diabetics ó wà effective gidi bẹ́ẹ̀ ni torí gbogbo àwọn àìsàn tẹ́ ń wò yẹn wọ́n mọ̀ ń jù síyàn lára láti evil world àwọn ẹ̀mí òkùnkùn náà ní duplicate ẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ natural one Bismillahi ta'ala lọ gbìyànjú nǹkan tí mo kọ ẹ̀ yìí fún hepatitis àbí fún diabetics bẹ́ẹ̀ ni nǹkan tá a ti lò dáadáa ni ó wà effective gidi ṣé ẹ̀ka àwọn èèyàn jàǹfààní ẹ̀ má dọwọ́ bò kí wọn náà lè gba ládá ẹ̀dẹ̀ patronize wa náà lórí àwọn product wa lóríṣiríṣi made in India packed in South Africa miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa zemzem la fi preserve ẹ̀ all in one wà ń bẹ̀ ikú nìkan ni kò lè wò all in one first aid tó yẹ kó nílé ni òun àti miracle leaves bẹ́ẹ̀ ni ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yè ilé àmú fọmọdé àti fún àgbàlagbà fibroid fún obìnrin oyún ìju àti blockage tube ẹ gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tó fẹ́ conceive tọkọ-tìyàwó obìnrin tó bá mọ̀ pé òun pé dáadáa tó bá ti ń parí píríọ̀dù ẹ̀ kó ra máa lo caterpillar yóò finú ṣoyún yóò fẹ́ ìgbọ́mọpọ̀n ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power ó wà effective gidi fún ọkùnrin tí ó lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹ gẹ́ẹ̀tì all in one prevention ni treatment ni cure ni ó wà effective gbogbo product wa ló wà halal ló dé wà scientific approved ló gba lab kọjá they are all powders wọ́n wà effective gbogbo ẹni tó yẹ pé ayé ń dà láàmú ẹ̀mí òkùnkùn ń dà láàmú ó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó lọ́wọ́ ayé ní ó lẹ́sẹ̀ ayé ẹ contact wa aláwọn special powder tá a máa ń ṣe fún yín adẹ̀ láwọn product lóríṣiríṣi tọ́rọ̀ èèyàn bá gbẹnu tán bóyá ó ní ìjákulẹ̀ ní bóyá ẹ̀mí òkùnkùn ń dà láàmú ni ètò àwẹ̀ wà láti fi yanjú problem fún yín ètò sàárà wà ètò àdúrà wà Bismillahi ta'ala àwọn halal powder wà tá a máa wọ láàbù ṣe fún yín tó jẹ́ pé special ni tá a máa ṣe fún yín bí irú àwọn nǹkan tá a ṣe sílẹ̀ yín sí báyìí aláwọn special powder tí kì í ṣe brand báyìí ẹ ti understand nísìn tá a máa ṣe fún yín Bismillahi ta'ala right way lẹ́wà tọ́rọ̀ bá gbẹnu tán gan tó bá gba kẹ́nìyàn mu ọ̀ǹtú bóyá ó nídìí odidi àlùkùránì ó nídìí káfí ni ó nídìí tọ́á ni ó nídìí múlíkù ni ó nídìí wákíà ni ó nídìí orúkọ ọlọ́run látìfù ni wàhábù ni sàtàrù ni kọ̀árù ni gbogbo àwọn orúkọ ọlọ́run ó nídìí ẹ̀ ní ká hàn fún àbáwọn verse kan nínú àlùkùránì a máa hàn fún tẹ́nìyàn adẹ́ ló Bismillahi ta'ala tí wàá dúpẹ́ fọlọ́run má fẹ́ra ẹ̀ sílẹ̀ innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum tested and confirmed ogun hepatitis èyíkéyìí nínú hepatitis àbí hepatitis B then ẹni tó ní diabetics ó lè lọ ṣiṣẹ́ iná èèyàn méjì tó ń lò ní àti fi wo méjèèjì tó dẹ̀ wà effective ṣùgbọ́n tó bá jẹ́ pé ètò lọ́wọ́ nínú ní taari pé wọ́n jù sẹ́nìyàn lára ní evil world tá a bá ti ṣe powder tá a kọ yìí tán ó láwọn package tá a máa ń fi mọ́ kó lè gbé spiritual ayọ̀ kìíní yẹn kúrò nínú system ẹ̀ tí ò sí rújú ń bẹ̀ ẹ̀yin tẹ̀lé máa ń sọ pé nǹkan wá wà expensive àwa wà nínú ayé yìí ẹni tọ́lọ́run bò bá ní bọ́mọ́ ó máa kúrò láyé lọ́jọ́ náà àwa wà nínú ayé yìí láti wá wá ọ̀run ni wọ́pútẹ̀gì fi mọ́ àtàkàláhù jára àìrọ̀ ọ̀run kún wa lójú jayé yìí lọ ìwọ jẹ́ kèmí mọ bọ́jẹ̀tì ẹ ẹ wo Professor Sheikh bọ́jẹ̀tì mi lélẹ́yìí I will attend to you bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn àwọn material ta fi ń ṣe àwọn nǹkan wa ló wọ́n so la fi máa ń sọ pé price wà báyìí price wà báyìí ìwọ sọ bọ́jẹ̀tì mi lélẹ́yìí I will assist you kò sí nǹkan kan tó wà ń bẹ ẹni tọ́lọ́run bò bá ní bọ́mọ́ ó máa kúrò láyé lọ́jọ́ náà ni in yansurukumullahu fala ghaliba lakum wa in yamzasika Allahu bidurin fala kashifa lahu illa hu bọ́lọ̀ ṣe rí nìyẹn bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ọ̀run kún àwa lójú jayé lọ so àwa wà fún gbogbo yín ni ẹ má wá nǹkan ẹ̀wọ̀n nǹkan no contact me this is my budget ó ti yẹ yín sìn tí budget ẹ̀ dẹ̀ ní nǹkan tó fẹ́ náà ló dẹ̀ máa gbà kí n ṣe pá máa yọ nǹkan kan kúrò ń bẹ̀ yes so bí life ṣe rí nìyẹn ògúngùn lọ ni wa ma utitum minal ilmi illa qalilan ìmọ̀gùn lọ ni
so kò sí problem gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run àdúrà yẹn àgbà ẹ̀rì bá ti ṣe ọ̀rọ̀ náà gbogbo ẹ̀ ṣe program yìí gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin fans wa pàǹpẹ́ ayé òní mú yín ẹ̀gbọ́n ayé òní gun yín lẹ́sẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ máa bẹ nínú ìkẹ́ ọlọ́run ọba títí láéláé ojú òní tì yín gbogbo ẹ̀yin fans wa gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò àwọn ọmọ aláìní gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa bismillah ta'ala ọlọ́run á nífẹ̀ẹ́ yín ìlọsíwájú á máa bá yín ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní fojú sunkún aya ẹ̀ ní fojú sunkún ara yín ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín onípadà gbérí mọ́ bí akílẹ̀ ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala alaihi wasallam kò síbi tẹ́ ẹ̀wà tá àti lè deliver fún yín o DHL là ń lò láti deliver all home and abroad all over the world à ń lo DHL à ń lo GIG logistics àmẹ́yìn lẹ́ máa sanwó delivery inna li izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní o masalamu wa ila liqa'i.